Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe bí a ṣe gbọ́ o, wọ́n ní àwọn èèyàn méjì kan wọ́n wọ inú ilé ìyá àgbà, wọ́n lọ threaten ìyá àgbà o wípé kí wọ́n bá jáwọ́ kúrò ní ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi wípé nǹkan tí ojú wọn bá rí kan fi ara mọ́. Ẹ̀yin náà mọ̀ pé ìgbà tí ìyá àgbà tó lọ sí ọ̀dọ̀ Queen Naomi ní Àkúrẹ́, wọ́n ní wọ́n já ewé, wọ́n fi fọ́ ojú wọn, wọ́n ní ojú Queen Naomi là. Wọ́n ní àtìgbà yẹn ni Queen Naomi ti rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wọn torí wọ́n ní wọ́n ń lo nǹkan kan láti fi mú iyè Queen Naomi so that wọ́n ní sọ pé kí àwọn jáde nínú palace bí a ṣe gbọ́ ní allegedly o. Ẹ mọ̀ pé nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ lórí social media la máa ń mú wá fún yín. Bí mo ṣe ń sọ fún yín, allege ni mi ìbá kábíyèsí gbénu palace. Nǹkan tí mo gbọ́ lórí social media ni mo wá torchlight sí bí. Ẹ dẹ̀ mọ̀ pé a ti ń bá ọ̀rọ̀ Queen Naomi yìí lọ láti jẹ́ kí kábíyèsí gbégbèsè láti mú wọn padà wá sínú palace, orí ẹ̀ la ṣì wà up till now. So right now wọ́n ní ojú Queen Naomi ti là o. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní pé wọ́n lọ rí ìkòkò mọ́lẹ̀ láti fi máa jẹ́ kí àwọn olórí yìí kí wọ́n jókòó sínú palace kán má bàa fi jáde. Bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n dẹ̀ ní wọ́n ti rí ìkòkò yẹn wú jáde. Wọ́n ní kábíyèsí ránṣẹ́ sí àwọn síà méje. Wọ́n ní wọ́n wá wú ìkòkò yẹn. Olúwa ṣe wípé wọ́n ti rí ìkòkò yẹn wú. So right now wọ́n ní wọ́n wá ń threaten ìyá àgbà wípé tí wọn bá jáwọ́ lọ́rọ̀ Queen Naomi àti kábíyèsí wípé nǹkan tójú wọn bá rí kan fara mọ́. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé èyí tún lágbára. Ẹ jẹ́ ká jọ wọnú gist yìí. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún àǹfààní àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, a máa ń ṣe advert lórí channel yìí lọ́lọ́kan òjọ̀kan. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ o, wọ́n ní wọ́n lọ threaten ìyá àgbà wípé kí ìyá àgbà jáwọ́ lọ́rọ̀ kábíyèsí àti Queen Naomi. Tí ẹ bá ń follow gist, a ní ìyá àgbà wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n ti pẹ́ nínú palace kábíyèsí, family kábíyèsí ni wọ́n. Sí àdẹ̀ ni wọ́n. Wọn ò ríran ṣùgbọ́n wọ́n lójú inú. Ṣé ẹ mọ̀ pé kì í ṣe gbogbo ẹni tí ò bá lójú ta ni ò lójú inú. Wọ́n lójú inú. Sí àní wọ́n máa ń rí nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀. So àwọn ni wọ́n sọ fún Queen Naomi wípé kí wọ́n má lọ sí palace pẹ̀lú Tadé ní káwò. Wọ́n ní kábíyèsí padà lọ bá wọn wípé kí ló dé tán fi sọ bẹ́ẹ̀ fún Queen Naomi. Wọ́n dẹ̀ sọ fún kábíyèsí wípé nǹkan tí àwọn rí làwọn sọ fún Queen Naomi. Wípé torí àwọn rí pé ewu wà ńbẹ̀ tí Tadé ní káwò bá wá sínú palace. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní lẹ́yìn ìgbà yẹn ni Queen Naomi ní àwọn fẹ́ lọ sí Dubai láti lọ rest brain àwọn. Wọ́n ní kábíyèsí dẹ̀ sọ fún wọn pé wọn ò gbọdọ̀ lọ. Kábíyèsí stop wọn láti má lọ. Àwọn tí wọ́n wá threaten ìyá àgbà yìí, wọ́n ti mọ̀ pé kò sí èèyàn kankan nínú ilé ni wọ́n fi wọlé. Wọ́n ti mọ̀ pé time tí ilé dá ni wọ́n wọlé. Wọ́n ní wọn ò gbọdọ̀ dá sí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi mọ̀ wípé kán jáwọ́ lọ́rọ̀ kábíyèsí àti Queen Naomi pé tí àwọn bá tún gbọ́ tán dá sí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi, nǹkan tí ojú wọn bá rí wọn á fara mọ́. Bí kábíyèsí ṣe ń gbégbèsè pé kí Queen Naomi padà sínú palace, àwọn èèyàn ibi wọn fẹ́ kí Queen Naomi padà sínú palace o. Wọ́n ní kí Queen Naomi jáwọ́ lọ́rọ̀ kábíyèsí. Wọ́n ní kí wọ́n má dá sí ọ̀rọ̀ kábíyèsí mọ́. Wọ́n ní kán má dá sí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi mọ́ o. Wípé tí àwọn bá tún gbọ́ tán dá sí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi, nǹkan tí ojú wọn bá rí kan fara mọ́. Wọ́n ti mọ̀ pé màmá yìí wọ́n máa ń ríran torí
síà ni wọ́n pè wọ́n. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé yìí tún lágbára. Kí ló le gan-an? Kí ni ó le gan-an ná? Kí ló ṣẹlẹ̀ gan-an tó jẹ́ pé ẹ fẹ́ kí Queen Naomi padà sínú palace? Kò dé sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Wọ́n ti ní destiny ni. Wọ́n ti ní Ọlọ́run ló yan Queen Naomi àti kábíyèsí pọ̀. Ẹ kàn ń ṣe gbogbo wàhálà yìí, ẹ kàn ń ṣe lásán ni. Ẹ kàn ń ṣe gbogbo wàhálà yìí, ẹ kàn ń ṣe lásán ni. Èyí tún lágbára o. Ẹ wá lọ ń threaten ìyá oníyà. Ẹ ní pé tí ò bá jáwọ́ lọ́rọ̀ Queen Naomi, kí lẹ fẹ́ ṣe ná? Wọ́n ní màmá yìí ní pé òun gbọ́dọ̀ make sure pé Queen Naomi wọ inú palace yẹn kó tó dé pé òun lọ bá àwọn èèyàn tòun. Òun gbọ́dọ̀ make sure. Wọ́n ní màmá yìí. Èèyàn lé, wọ́n ní màmá yìí, wọ́n love Queen Naomi gan-an ni. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Ìwà tí Queen Naomi wù sí màmá ló jẹ́ kí màmá love wọn. Wọ́n nígbà tí kábíyèsí dé ní ìrọ̀lẹ́, wọ́n ní wọ́n fi ọ̀rọ̀ yìí tó kábíyèsí létí. Wọ́n ní kábíyèsí alert àwọn security. Wọ́n ní gbogbo àwọn security wọ́n bẹ̀rẹ̀ sí ṣe investigation. Wọ́n ní wọ́n wá sọ pé ẹni tó lọ deliver message yẹn, àwọn tó ń gbénu palace yẹn gangan lọ deliver message yẹn fún màmá yìí. Ẹ̀yin èèyàn lé, kí ló dé tó jẹ́ pé àwọn ẹlòmíì wọ́n máa ń jẹ́ iṣẹ́ tí ò yẹ kán jẹ́? Nǹkan tí ò yé mi nìyẹn. Kí ló dé tí àwọn ẹlòmíì máa ń jẹ́ iṣẹ́ tí ò yẹ kán jẹ́? Ẹ̀yin èèyàn lé ẹ rí pé ìtú lágbára. Màmá arúgbó lẹ́ ń threaten. Ẹlòmíì ò ní bẹ̀rù Ọlọ́run o. Ẹlòmíì ò ní bẹ̀rù Ọlọ́run. Wọ́n ní àwọn tó ń gbé inú palace yẹn, àwọn náà lọ ṣiṣẹ́ ibi, àwọn náà lọ threaten màmá yìí. Wọ́n ní àwọn ará àta wọn lè wọlé nítorí pé security máa rí wọn. Bá a ṣe gbọ́ gist yìí nìyẹn, ẹ̀yin èèyàn lé. Tí a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ ìyá àgbà, a máa jẹ́ kí ẹ gbọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like oníkan ìsàlẹ̀ àpò bí mo ṣe sọ fún yín. Alẹ́ ìjì ni o. Mi ò bá kábíyèsí gbé palace o. Nǹkan tá a gbọ́ lórí social media la torchlight fún yín. Ọlọ́run á bù sí àpò gbogbo yín o. Ẹ share, ẹ like, ẹ subscribe, ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe.